amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa kí yín káàkiri tí ẹ ti ń wò wá ṣàlàáfíà ni ṣó ń dùn kò ní lè mọ́ wa ní agbára Ọlọ́run akínyín gbẹ̀yìn lólùfẹ́ wa tẹ́ ń wò wá ní orí Star Times ní Nàìjíríà ń bí lẹ́kọ̀ọ́ nìbàdàn lákùrẹ́ lọ́ṣogbo nílọrin káàkiri ẹ̀yin ti Bẹ̀nẹ̀ mọ́ Abidjan akínyín náà ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára nílùú Amẹ́ríkà nílùú United Kingdom ní Canada ní Europe tí ẹ̀ ń fìfẹ́ hàn sọ àtẹ̀ ń sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí ló ń sọ àdúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ fáwọn ètò táwọn mú wá fún yín lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan á máa mú wá kò ní sú wa ní agbára lọ́mọ gbogbo wọn tájọ wà ń bí láwálé tẹ̀ mọ́wọ́ kò ní bàjẹ́ pẹ̀lú Sunday ayé ọba oníṣẹ̀gẹ̀ bàbá wa ní ìlàrọ̀ bá wà ń bí kò ní bàjẹ́ a tún ti jáde lọ gẹ́gẹ́ bá ṣe mú láti bí ọdún mélòó kan sẹ́yìn lórí ètò àgbààgbà lórí amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa gẹ́gẹ́ bí wọn ká ti ń mú láti ọjọ́ tó ti pẹ́ fọwọ́n bàbá wa tí wọ́n jẹ́ pé iṣẹ́ orin gangan ni wọ́n gbé wọ̀ yálà onílù yálà òun lé lórí ìtàgé náà káàkiri ta ti lọ tá à ń tẹ̀lé kà tẹ̀dẹ̀ ń gbádùn kò ní bàjẹ́ a tún ti wà ní ìkànnà ọ̀dọ̀ bàbá wa báyìí àgbà onífújì ni wọ́n àgbà onífújì ni wọ́n tó bá sọ pé wọ́n tó kọ́ mú swagger tó kọ́ mú rap tó kọjá kóbìnrin tún máa gbóhùn sínú eré fújì bàbá wa ni ó lè tọ́ àgbà yìí ṣe máa ń dùn mọ́ mi torí pé wọ́n bàbá wa wọ́n ti ṣiṣẹ́ sẹ́yìn àmọ́ lóde sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ iyì tí ẹ ká gbé fún à ń gbé fún wọn àmọ́ lórí nígbà tí àwa ti ń fọ yẹn sí wẹ́wẹ́ pé tó bá yẹ ká gbé yè fún à gbé fún wọn bàbá àgbàlagbà àyọ̀ǹgẹ̀ ní bàbá tí mo máa láti bí ọdún púpọ̀ sẹ́yìn wọ́n sì wà bẹ́ẹ̀ náà àṣírí yẹn wọ́n á jẹ́ ká mọ̀ orin yẹn ò lè dùn lẹ́nu mi àwọn ni màá fẹ́ kọ́ orin yẹn eléyìí oṣù generation nìsín o tó ti pẹ́ Alhaji Ọláwálé Ishola Fatai bàbá Sandoka bàbá wa Yoboro bàbá mi ó kì í sàn. Yoboro Yobosin mo láwọn bèbí fẹ́ báyìí jó gbé alílẹ̀ kò dìde Ishola mi là ń ké sí ọmọ gẹ̀rígẹ̀rí Yoboro Yobosin. Bàbá o. Ẹ̀mí náà ni Alhaji Ọláwálé Ishola Fatai. Bàbá ìwọ ni pín. Ìyẹn ni ta ló ní mọ́tò pín. Orin ta ni ní gbogbo Nàìjíríà orin ti Láò Àlè Ansom Sandoka ní Báṣọ̀run Onifuji ní Kétu. Ẹ rálé ẹ̀sẹ̀ kó máa kí léde. Àgbà lórí ni wọ́n mo kí bàbá mi dára lábá yín. Ẹ kú ètò. Ẹ kú iṣẹ́ láti jọ̀njọ̀n. Ẹ ṣé gan. Kò ní bàjẹ́ bàbá. Àlọ́mọ mi. Bàbá wọn lólùfẹ́ yín pọ̀ káàkiri o. Bẹ́ẹ̀ni. Níbí lókè òkun lókè káàkiri ẹ bá mi kí wọ́n pẹ̀ ilẹ̀ wọn bí pẹ̀lú wa lórí ètò. Ẹ̀yin èèyàn mi mo lẹ́ni tí ó mọ̀ mi ṣó ń gbọ́ Sandoka o èmi Ishola àfijù olórin ẹ ò mọ́rin ẹ ò gbóhùn erin ẹ̀yin ò mọ̀ sáà ò jí ọlọ́bẹ̀ ṣẹ́ẹ́dẹ́ tí mọ́ mi nìyẹn dance to Fuji Sandoka orin Yoboro Yobosin ní o. Ogún ọdún lónìí gbọ́ngbọ́n lókè wá o. 40 ọdún lónìí gbọ́ngbọ́n lókè wá ìgbà ọdún kan ní ìgbà ọdún kan ní o fún Ishola Sandoka ọmọ àlùbáńkúdí. Bàbá o àwọn tí ti ròyìn pé àlàyé yìí rèé ìwòlẹ̀ tí wọ́n bá wà ká ń pè àjẹwà ń bàdàn náà ni kò ní bàjẹ́ bàbá mi ètò àgbààgbà lélẹ̀ tí a ti wá ń bẹ̀yìn àgbà olórin tẹ́tí mú látọjọ́ tó ti pẹ́ tí a ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú yín bẹ́ẹ̀ ṣe gbégbé sí ayé yín àwọn ṣẹ́tẹ́ ti gbé ṣe káàkiri torí ọ̀pọ̀ mi wà tí wọ́n ti lọ tó ń pẹ́ wà láyẹ̀ kásáré fún yín ẹ já mú pápá bàbá. Abí mi nílùú Àgọ́wé ní ọdún 1965 December 12 1965 wọ́n bí mi mo bẹ̀rẹ̀ ìrìnàjò primary school mi ní Imere Muslim primary school Àgọ́wé ní kábínú kékèké àkúrò ń bẹ Adèrè Èkó Ọ̀kọ́ta high school Ìsọlọ̀ ni mo ti ṣe tán 1982 mo ti ṣe tán láti gbà yẹn lọ mo ti wà nílé ìwé ni mo ti máa ń fi àga ìjókòó. ọmọ mi ní sùúrù àṣẹ mẹjọ ní sùúrù ẹ bá mi sọ díẹ̀ nípa àwọn òbí yín bàbá àti màmá ní ṣókí. Agboolé àlùbáńkúdí ní Àgọ́wé tí à ń porúkọ wa ní Kazeem ní orúkọ bàbá mi ń jẹ́ bẹ́ẹ̀ tí a ní orúkọ àpèjà tí wọ́n ń pè ìdílé wa àlùbáńkúdí. ṣolórin ni bàbá ni. Bàbá kì í ṣe olórin wọ́n jẹ́ ìwọ̀n tó jẹ́ bí ìmáàmù tó jẹ́ wípé bó ṣe jẹ́ ìmáàmù yẹn ó jẹ́ tó jẹ́ pé ó mọ̀ nípa ẹ̀sìn ní ìlú wa tó kéré ajẹ́ tó kọ́kọ́ mú ẹ̀sìn Islam wọnú Àgọ́wé. wà á lóòótọ́. jẹ́ ní agboolé wa àlùbáńkúdí tẹ́lẹ̀ bá a ṣe gbọ́ nítorí wọ́n kọ́kọ́ ń bọ Ògún ní ìdílé wa Ògún ló ń bọ ńbẹ̀
nígbà tí bàbá yẹn wá dé ó ní ayé ti lajú ṣèbẹ́sì mùsùlùmí wà kílẹ̀ yẹn alágọ̀ yìí wá ń bọ Ògún ẹ̀ ń bọ ya fún mi ò ní kó má bọ̀ o tó náà tó ń bọ̀ ń sìn yín kó má kó tì mí o mi ò ní kó má bọ̀ o wá ní Ògún táwọn bọ nídìílé wa yìí ó ti ń kó many things wọnú fúnra agboolé wa wá yí wa sínú ẹ̀sìn Islam tó jẹ́ Alibankudi yẹn òun ló jẹ́ tó jẹ́ pé ó kọ́kọ́ mú ẹ̀sìn tó jẹ́ pé ó jẹ́ ìrìn àgbà tí ó bá ń lọ tá a máa ń dáàbò bò lágọ̀ọ́ wòye gẹ́gẹ́ bí àgbà mùsùlùmí ní àgọ́ wòye. bàbá òun ṣolórin rárá kì í ṣolórin bẹ́ẹ̀ ẹni tó bí mi lọ́mọ gangan tó jẹ́ Buhari tó jẹ́ ọmọ Alibankudi yẹn ó ti lu ìlú rí àwọn táwọn kò kan ní kóòtù kékeré tá a máa ń lù yẹn ló ń lò fún lẹ́gàlí nígbà yẹn lẹ́gàlí kì í ṣe lẹ́gàlí nǹkan bá tiẹ̀ pẹ́ o nígbà yẹn lẹ́gàlí yẹn wà lágọ̀ọ́ wòye bàbá mi yẹn àyẹn tó bí mi yẹn lọ́mọ ó jẹ́ ní tó máa ń lu ìlú kóòtù yẹn fún lẹ́yìn ìgbà yẹn lọ sí iṣẹ́ ká máa gẹ irun gígé tí ẹ bá mi ṣe nínú. ẹ bá mi sọ díẹ̀ nípa màmá yín. ìyá mi wá láti àgọ́ òwòye náà ó wá jẹ́ àdúgbò kan náà ní àgọ́ òwòye náà ni ó jẹ́ ọmọ Ìbípẹ́ láti ní àgọ́ òwòye náà agboolé wọn jẹ́ tó máa ń jẹ ọba ní ìlú wa tí a bá fẹ́ dé adé ní ìlú wa tó bá tí ì délé àwọn ìyá mi láti lọ kọsẹ̀ ọba yẹn ò ní jẹ ìyá mi jẹ́ ọmọ àgọ́ òwòye ọmọ Ìbípẹ́ àṣù Ìbípẹ́ tí ò lápè ìjà àkìlákọ̀ bàbá ká má ní tìjà bí èsì jẹ ní. òṣìṣẹ́ àmọ́ amú díẹ̀ ni ọ̀rọ̀ alẹ́ṣẹ́ ń bá wa lọ ẹ jẹ́ ká mú ní kékeré yín ẹ ti sáré sọ nǹkan méjì báyìí pé àgọ́ òwòye kí ló gbé yín dé Èkó ẹ kọ́kọ́ wà níbi kan ti sáré wá dọ́kọ̀tà báwọn ìrìn àjò yẹn ṣe lọ. òní kí a máa kọ̀ ṣe mọ̀ tí ìbá wà léwe á ṣèwé ṣe nígbà yẹn máa ń ṣe exam kan tó wọ school a ní kò páàsì kó o máa lọ sí secondary school wọn tí ì lè wọlé wọn tí ì lè ṣe bàtí mo kúrò ní mímọ́sẹ̀ primary school lágọ̀ọ́ òwòye yẹn mo dúró bí ọdún méjì nílé tí wọ́n ní kí n lọ kọ́ṣẹ́ àwọn tó ń ya fọ́tò nígbà yẹn ìyá mi lóun gbà kí n lọ kọ́ṣẹ́ àwọn tó ń ya àwòrán bó ṣe máa pass bó ṣe máa secondary school yẹn sẹ̀ mo dúró ọdún méjì atúnyẹ nìkan náà nílùú wa tó jẹ́ pé ẹ̀gbọ́n dáàdì mi àwọn pè é máa bàbá yẹn ní general láti general ó jẹ́ nítorí bàbá mi lé lórí ó ní òun fẹ́ lu agbára wọn kí n wọ secondary school kan gbà yẹn secondary school yẹn pè ní tamẹ́rin comprehensive high school lágọ̀ọ́ òye náà ni mo wá lọ ọbẹ̀ bí mo ṣe wá délé pẹ̀lú bàbá yẹn wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn ò tẹ́ mi lọ́tọ́ láti kékeré ni mo ti fínjú mo rí i pé wọn tọ́lẹ̀ tí wọ́n wà ókè bàbá yẹn wà èmi lè wà bẹ́ẹ̀ o àwọn yàgbẹ́ kúndéédé títí rè Fatai wọ́n ìgbà ẹ̀ skul tó mi ṣàkọ Fatai wọ́n ìgbà ẹ̀ skul tó mi ṣàkọ o ti mi lọ ní yàgbẹ́ ẹgbẹ́ títí kìíní láìkí bẹ́ẹ̀ o tó bá yẹn yé yín kí láìkí rẹ̀ yànde that means pé tó bá láìkí skul yìí kọ́ ó yànde àgbẹ̀ láti bẹ̀ lọ àwọn sọ́dọ̀ bàbá mi ní ṣọ́ọ̀ bàbá mi ọmọ rẹ̀ kọ́ òkàdé bẹ́ẹ̀ kọ́ o tó náà ń wẹ̀ ní yàgbẹ́ ọ̀fọ̀nà kan yàgbẹ́ ẹgbẹ́ títí o òun dẹ̀ náà wọ́n ní ẹ̀ o tí ó bá yẹn yé yín pé ọmọ yín ń kọ́ bá bàbá rẹ̀ ló ṣe ní skul o òun lọ́wọ́ nú ẹ̀ mọ́ fúnra ẹ̀ lọ́mọ yanjú ọ̀rọ̀ ilé ìwé ẹ̀ o kò pẹ́ ni àbúrò mi kan wá láti Èkó wọ́n wá sí ilé wọ́n wá ṣakọ ṣe nígbà yẹn a máa ń ṣakọ nílé ó wá kí wa máa ń bá kékeré Jímọ̀ wá nílé jẹ́sẹ̀ ń lọ Èkó títọ́tún la mà lọ Èkó kò tí ń lọ mú dání ní àbúrò ìyá mi yẹn kí n mú dání kẹ́ kí báyẹ̀ sọ kí n dádì ẹ̀ wí ìgbà ẹ̀fọ́n dẹ̀nà náà rẹ̀ wọ́n kó láwọlé skul láàmú wọ́n rẹ̀ mi jágbẹ́ ní ẹgbẹ́ skul òun dẹ̀nà wọ́n náà o wọ́n máa jọ́ kẹta wọ́n dé ń dají pé ọ̀la ń kọ́ o à ń lọ Èkó o láti aago mẹ́jọ alẹ́ yẹn tó sọ pé à ń lọ sí Èkó yẹn mi ò sùn mọ́jú mo gbégbé ẹrù mi mo pò sí abẹ́ pílò mo sùn lé mo ṣáà wọ́n fi à ń lọ Èkó à ń lọ Èkó. ẹ̀ dẹ́kọ̀ rí. Èkó kẹ̀ náà ń pè ní mọ́tò ń pè lẹ́kọ̀ọ́ ni àṣegbéra nìyẹn ń dají èmi kọ́kọ́ jí wíwọ́ kókókókókókó ẹ káàárọ̀ níbẹ̀ o ti bọ́ta bàdá mi ṣe ti ya tẹ̀lé wọn nìyẹn bàtà máa dẹ́kọ̀ ṣe mọ̀ gẹ́gẹ́ bí ọ̀làjú mo lọ sí Nigeria College evening school wà ń gbà yẹn tá a máa ń lọ mo lọ bí 6 months alágo méjì ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá mi ni mo dé sí ìyẹn kẹ̀ ní sẹ́ni accountant ní báǹkì kan gbà yẹn ṣe mọ̀ ó ní kí n má pè ní sí nǹkan kí n lọ sí Nigeria College yẹn pé wọ́n ṣe evening class níbẹ̀ from 2 to 6 máa ṣe that's mọ́lẹ̀ yes street alágo méjì lifestyle mi Èkó ni mo ti gbogbo ẹ̀ bàtí wàá di pé ó tó oṣù mẹ́fà wọ́n rí pé mo ti improve ní education mi mo ṣe méjì wá láti try pé ó lọ́bì sọ́tún lọ́bì sósì then Jákàndé was to the governor ìgbà náà ń kọ́ àwọn ilé school kékèké káàkiri from there ṣá wọ́n kàn pè mí pé kí n wá o náà ń kọ́ o
from that Nigeria college yẹn wọ́n ti gbé mi wọ́n ti sign mi máa ọmọ school tẹ́ mọ̀ bí n di little exam tó ń ṣe fún mi lórí kí mo ti improve wọ́n ti gbà mí sí Ẹ̀kọ́tà high school Ìsọlọ yẹn nìyẹn ibẹ̀ mo ti ṣe 1 2 3 4 5 mo ti jáde. ẹ ṣe bàbá torí bá a ṣe máa ń mu ní bí nìyà láti mu láti ilẹ̀ torí nǹkan tá à ń ṣe yìí ọ̀dọ́mọdọ́mọ náà á wù má dẹ̀ rí nǹkan kan dì mú ẹ jẹ́ àmú so kò sí gbà ẹ ṣe gan àbá mi. ẹ ní láti ilé ìwé yẹn lẹ́sìn bẹ̀rẹ̀ sí máa kọrin díẹ̀ dẹ̀ tí ń pa tọ́rọ́ kọ́bọ̀ ẹ̀ tí ń lùlù ẹ kó bá mi sọ yẹn rónú wọlé ńkọ́. gbà yàn gbé Festac village ńgbà yẹn that is Alaba ní my two àti kúrò ní Mọ̀lẹ́yẹ street lágbo méjì yẹn àti lọ sí Festac village ibẹ̀ mi ti lọ sí Festac village lọ́n pín wá yẹn Alaba bẹ́ẹ̀ táwọn pín gbà yẹn náà nìyẹn that's Alaba before my two tó àlọ́wọ́ tún báyìí ibẹ̀ là ń gbé gbà yẹn ọ̀tá kúrò ń bẹ̀ so láti ibẹ̀ lọ́mọ lọ sọ́kọ́ta báwo mọ́tò 10 naira lọ sí Ìsọlọ 10 naira bọ̀ tí n bá gbà mí tí ìbóyá máa lọ tó bá fẹ́ lọ síbi iṣẹ́ wọn ò ní jí mi wọn kàn lọ tí wọ́n gbà mí pé jìbọn ti fún lówó oúnjẹ throughout this week àti náwó ìtàn ní school kò ní from Wednesday Thursday Friday àti lọ sí school máa bẹ̀ tí ní lobby kí n fẹsẹ̀ máa rìn àdébìfẹ́ kọ́ mọ̀ pé mi ò ní owó mọ́tò lọ́wọ́ mo ti náwó mọ́tò yẹn jẹ tí n bá dé school máa pe àwọn bíi méjì mi jọ ní break màmá kọrin màmá rí owó náírà lọ́wọ́ wọn jọ ṣe o gẹ́gẹ́ bí ajáde break ń sìn tútù wá ń bí jẹ́ n kọrin fún ẹ òun fẹ́ jó Bọ́lá wá ń bí ṣe mọ́ tó wá ń dùn mọ́ wọn every break time báyìí màá lu jẹ́sìkì fún wọn ni ṣe mo lè ti rí bí 10 naira jọ oníkọ́bọ̀ oní 5 kọ́bọ̀ oníṣẹ́ mọ̀ àárẹ̀ jọ sometime gbà mí tó wá di break time gbà mí ní pè wọ́n àná máa bá mi pé Kazeem náà ń pè mí school gbà yẹn Kazeem ó yà níjó ní break yìí ni ẹ máa jó àṣẹṣẹ mọ̀ àtúrò wọn jọ bẹ́ẹ̀ yẹn mo ṣe wá ń ṣe nìyẹn pàtó wá jẹ́ tí mo dé class 3 ó ti ń dùn mọ́ mi mo ti ń rówó ní kinní yẹn ṣe understand kí ni mo lè ṣe yìí o wá kúrò lọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá mi yẹn because ó ti ń delay mi jù gbogbo nǹkan tí mo ní láti ṣe nípa music kò fún mi láyé ẹ̀ bá ti di 5 báyìí kó fẹ́ dé báyìí màá ti kúrò níbi tí mo ti lọ kọ́ àwọn ẹgbẹ́ mi jọ màmá sábọ̀ nílé ṣe mọ̀ táàmì yẹn ò sí fún mi jọ́kọ̀ mo kàn rò kí ni mo lè ṣe fún àwọn ipò yìí náà o mo kàn jẹ́ pé mo kàn mú ní bathroom mo ṣó mi lẹ̀ mo wọ pálọ̀ mo ṣó mi lẹ̀ ẹ̀ mọ́mọ́ sílẹ̀ mo kàn ṣó mi lẹ̀ gbogbo omi kún sí gbogbo pálọ̀ wọn mo gbẹ́rù mi mo kí n tó bá ti délé kó tó di pé wọ́n nu omi tán màá ti dé ibi tí èmi ń lọ kò sí fóònù kò sí nǹkan kan mo ṣí omi lẹ̀ sí káàkiri pálọ̀ yàrá omi lùtẹ̀ sínú pálọ̀ mo ti lọ tèmi yẹn pẹ̀lú pálí ìgbà ìlà ń lo picnic pálí a máa ń kẹ́rù sí nígbà mi gbé nǹkan mi yẹn ó di Kétu nìyẹn àti máa dé Kétu ṣe mo gẹ́gẹ́ bí ọmọ tó ní ọpọlọ náà mo kọ̀ bẹ̀rẹ̀ láti bí ìgbà yẹn from Kétu to Sẹ̀lẹ̀ dẹ́ẹ̀ yẹn 10 naira ní owó mọ́tò mo kàn lọ bá àwọn kan tó ń ṣe driver conductor bàbá mo lè bá yín pèrò èrò kẹ ìwọ kékeré yìí máa pèrò èrò máa pèrò kàn bẹ̀rẹ̀ sí ní báwọn náà Sẹ̀lẹ̀ sí Kétu conductor wájú owó wájú ó dà lẹ́yìn ṣe ń gbà nìyẹn mo rí máàlù kan tó máa yẹn ṣe ní airport ọmọ kékeré ìwé kí ló ń ṣe tó lọ sí school bàbá ẹjọ ẹ fi ṣe ti yín o èwo ní school à ń sọ̀rọ̀ school ẹ̀ ń sọ̀rọ̀ ẹ fún mi lówó tèmi kí n máa lọlé ìyá náà ní pé kí n jọ ṣé mo lè máa gbé ọ̀dọ̀ ọ̀hún mi ò mọ̀ rí ṣé mo lè máa gbé ọ̀dọ̀ ọ̀hún bàbá mo lè yín gbé oníkan nọ́mbà 10 akẹ́lá ṣe ti bẹ́ẹ̀ lòún gbé ní Kétu ní báyìí gbọ́dọ̀ yín bó lẹ́rù ẹ wà lọ́dọ̀ rẹ̀ nìkan ní Alápẹ̀rẹ̀ tá bá ti close tán wọn àdúgbò sálápẹ̀rẹ̀ yẹn wọn lọ gbé ẹrù mi wọn ṣe close tán jọ yẹn kàn gbé sálápẹ̀rẹ̀ wọn lọ gbé pálí míìkì mi ni pẹ̀lú ẹrù mi kàn gbé sínú mọ́tò ẹ̀ ni mo ṣe dèrò ọ̀dọ̀ ẹ̀ nìyẹn ibi tá à ń gbé yẹn gangan there is one man there bàbá ẹ̀ jẹ́ ológun nílùú wa ó dẹ̀ jẹ́ alágbo wọn máa yẹn ní Hasan olóríṣà ọmọ ẹ̀yà wa ń gbénu dí yẹn gangan ọmọ ìyá kí máa yẹn pé bọ̀dá ẹgbà ọmọ tó ń wò yìí jọ ọmọ bàbá báríyà lágọ̀ọ́ olóhùn ọmọ ní kí n kàn pè lọ́wọ́ mi fúnra wọn o wọ́n ṣe pè mí nìyẹn mo ṣe wọ ní mísíkì mo ń sọ fún yín yẹn o. ó yé mi bàbá. ìyá ni báwo ni mo rí pé bá ti di skul tó máa ń kọrin lẹ́yìn kùlé ṣé o lè kọrin ní orin kà mo lè kọrin tó ń bára lù fún ẹ ńkọ́ máa kọrin ìjọ kejì ṣe mọ́ wọ́n ti rí pé orin yẹn ti wọ̀ mí lára wọ́n ti di skul dé ńgbà yẹn wọ́n ti bí lọ sí Sọlọ ní o wọ́n ṣe lọ sí skul o mo ti ṣetán o máyẹ̀ ló wá ń sponsor mi tí mo gbọ́dọ̀ yẹn ló wá ń sponsor mi máa ti lọ sí school ó lè fún mi 2 naira ó lè fún mi 500 ó lè fún mi 5 naira then owó yẹn kì í ṣe owó tá à ń sọ ń sìn yín o from Òṣòdì to Kétu is 10 naira nígbà yẹn is 10 not 10 kobo not 10 naira is 10 kobo nígbà yẹn ṣe mọ̀ máyẹ̀ ló wá ń sponsor mi máa fọ káyẹ̀ láàárọ̀
màá dúró dè màá ṣe gbogbo màá ṣàtọ́jú wàá ra bẹ́ẹ̀dì kékeré kan fún mi bẹ́ẹ̀dì tiẹ̀ rí tèmi lélẹ̀ ṣọ́ọ̀ mi yé yín from there ṣe máa yẹn pàtó wáyé ti bẹ̀rẹ̀ wá pé bọ̀bọ́ yìí jẹ́ ká dá fújì lẹ̀ tó sọ báyìí bẹ́ẹ̀ ni gbogbo wá fún mi ní dá fújì lẹ̀ kẹ̀ jẹ́yìn lè lùlù ni olóhùn lè lùlù kí ló kọ tẹ̀yìn inú tí mi mọ wọn ní bábà ìnùbá ẹ lè lùlù ẹ má wọrí ìwọ ńkọ́ ń máa kọrin ó kàn lọ sọ́jà ni ó ra kúbà ó ra kọ́ọ̀dù ó ra gbogbo ẹ̀ àwa ń jẹ́ ńgbà yẹn àwa sọ ní Bobby Adex and his Fuji group ní Ketu ńgbà yẹn láti number 10 Akínọlá street ní Ketu Bobby Adex and his Fuji group yẹn ṣé mo èmi kàn ń kọrin ní ìfiṣọ́gà àwọn ni máa tẹ̀lé lọ síbi iṣẹ́ wọ́n á lùlù fún mi èmi á kọrin tí wọ́n ti pé wọ́n á kówó lé mi lọ́wọ́ pé ṣí àti ẹ̀rí o máa yẹn ṣáà kákàkiri ṣẹ́ mọ̀ ó ń gbaṣẹ́ mo tó wá wò pé ẹ̀rín rere ṣe ń gbà yẹn. ayé ti bàjẹ́ báyìí nígbà yẹn Ketu yẹn Ketu igbó kò sí yẹn nígbà bí igbó ni tí wọ́n fẹ́ sílé àwọn yẹn á rí i pé ọmọ kékeré yìí tó ń kọrin báyìí àwọn wa ń gbà tó bá gbowó eré wọ́n lè fún mi ní bíi 20 naira pé kí n gbà wọ́n rò pé àwọn lè rí bí amúgùn yẹn tó wọn bá ló ń ṣàwọn ìjàmbá lè ya gbèrè tiẹ̀ ni mo á jẹ́ múgùn kan wọ́n kàn máa fowó kan dọ̀mí lọ́gbọ̀n á kọrin wọ́n á jókòó ti owó yẹn wọ́n á máa pín láàrin ara wọn wọ́n á pè ní àpò rẹ́rà ìyẹn ní jébèbí àpò àfo sí mi lápò 20 naira kò sí wàhálà níjọ́ kan mọ́kànlá kí ni mo lè ṣe náà kí ni mo lè ṣe àwọn ipò yìí wọ́n rẹ́ mi jẹ́ kí ni mo fẹ́ ṣe there's one man again àwọn tó mú mi dé kó yẹn ṣé ẹran tí tó mú mi dé kó yẹn lọ bá ìkan nínú wọn again tó rà méjì ni wọ́n ẹ̀gbọ́n mi ń fẹ́ kọrin kó dípò sọ́là àgbẹ̀kọ̀ tí ń kọrin mádàmú rẹ̀ kí ló fẹ́ mo fẹ́ ràdù wá fún mi ní 1,300 jọ́nà lọ́hùn mo ra kúbà mo ra sákàrà mo ra gbogbo mo wá ṣe kí ni mo wá dá báńdì tèmi sílẹ̀ mo wá ń lo Bobby Adex inú ẹ̀ gé ṣe mo ṣe lọ sí school o bẹ́ẹ̀ school dàbí ká lọ ní Monday kó di Friday ká tó tún lọ ká lọ ní Friday kó tún di aṣáà ń ṣe gbẹ̀ jáku mo ti ń gbowó mo ti ń lówó gbà ní mo ti ń lè pé òun wà lọ́wọ́ yín gbà yẹn mo ti ń ní school gan apá àṣẹ ọjọ́ dọ́ni kéèyàn ṣe lọ sí school bẹ́ẹ̀ tí mo fẹ́ ṣe class 5 yẹn kí n jáde tán kí n lè ní pé mo jáde class 5. Ketu náà lẹ ti ń ṣeré ńgbà yẹn ní Ketu náà lẹ wà Ketu wà ńgbà yẹn mo ń lọ sí school ṣé mo bẹ school yẹn ò dàbí rán school àwọn èèyàn ò ṣe school gidi mọ́ ṣé mo ká lọ níjọ́ Monday kó tún di Wednesday ká tó tún lọ wọ́n tún di Friday mo tún lè má lọ bẹ̀tẹ̀ wọ́n wò ńgbà yẹn pé mo mọ̀ wé èmi ní agric prefect ńgbà yẹn wọ́n fọwọ́ yẹn ń wọ̀ mí náà wọ́n rò pé gbẹ́kun dábàá tèmi lẹ̀ fún ara mi ṣé kò dájú tí mò ń ṣe yìí lọ máa yàrá fún mi ní 1,300. mo fi lọ ra aago níṣẹ́. yes wọ́n á lọ ra gba àwọn kí ní ìlú yẹn mo wá kò jọ mi àti lórúkọ bí orúkọ ṣe jáde Sandoka ṣe jáde ni ló fà jáde o Sandoka tẹ́ ń pariwo à ń Yoboro yìí ní ìgbà yẹn there is one film nígbà yẹn ìdẹ̀ra cinema tó wà ní mo ṣe. tó jẹ́ Indian film ńgbà yẹn. Indian film ni film tó ń pè ní Sandokan kì í ṣe Sandokan tí ma ti rí báyìí inú máa ń dùn kò jìnnà sí skul wa tí ma ti ń lọ máa wá Sandokan jẹ́ mọ̀ máa yẹn máa yà á ṣe báyìí Sandokan náà fẹ́ ṣe léèní ok má dé skul ìṣe kì í dúró ní skul kì í parí skul mi Sandokan yẹn mo ti rí bánà yẹn mo ti rí pósítà yẹn pé èyí ni máa le ṣe mọ̀ pé ó ń jà ó rọ́kú yẹn tí ma fẹ́ kó ní skul máa pé àwọn méjì mi bí mẹ́ta pé wọ́n máa ṣe Sandokan lé ní wọ́n ní àwọn ọ̀dọ́ táwọn fi máa wọlé then is 50 naira lọ́wọ́ ní wọ́n fi gbogbo fíìmù 50 naira ó dà lára tèmi máa ń lówó lọ́wọ́ sẹ́kẹ́ mo ti lọ síbi iṣẹ́ mo ti dé máa kó bí mẹ́rin papọ̀ nínú wọn àá máa lọ sí cinema house yẹn bá ti di labour time tó yẹ ká kí n kọ́ àwọn ọmọ school kí n dúró tì wọ́n mi ní dúró tì wọ́n mo ti wà ní film house ó ti wà ń common jù Kazeem yóò kì í dúró ní class ó sì máa ń ṣe báyìí that's our principal Mr. Okeden ọkùnrin yóò kì í dúró ní class níbo ló máa ń lọ ìjọ kan wá ń jáde bọ̀ ìgbà yẹn ń lo 504 ó wá ya cinema house yẹn ẹnìkan ti fún ní ọwọ́ pé that's our prefect senior prefect obìnrin wa Mariam lórúkọ ẹ̀ pé Mr. Oke Kazeem kì í dúró ní class bá ti di labour time o ó máa lọ ń wo fíìmù kan ní ibì kan o àṣẹ àwọn jọ sọ bíi 2 weeks ago but ma di time yìí níta kan ní pé akọ̀ni mo kàn ní dé rí bàbá ni pírísà nù cinema hall ó kàn ní you follow me ṣe o gẹ́gẹ́ bí mo ti rò pé kí ló ń ṣe léyìí ní kí n tẹ̀lé òun tátẹ̀lé ẹ̀ ń kọ́ mo fi pa wá ní àwọn tó kù sí wọ́n ti ń tọ́ ara wọn ti ń gbọ̀n ọ̀gbẹ́ni farabalẹ̀ ṣe mi jẹ́ ní dídá wọn bó ṣe kó wa sínú mọ́tò nìyẹn
ó jí inú assembly ó kàn pé assembly ni pé kàn wá àwọn tó ń jalè àwọn tó ń fẹ́ fi fíìmù bà school òun jẹ́ wọ́n á tò wá sí assembly wọ́n ti ń hó yà wọ́n ti ń pariwo mo ti mọ́ wọn lójú èmi ò àwọn tó kù ti ń gbọ̀n wọ́n ti ń wọ́n ta pé àwọn àwálé kì í fi school ẹlẹ́ fún ẹ kí n bá tèmi lọ ǹdẹ̀ tí ń rówó náà wọ́n ṣe ń sọ̀rọ̀ mo sì ní almost 540 lápò mi kí ló ń ṣe léyìí pẹ̀lú school wèrè tó gbójúlé ọgbẹ́ni ṣàkówa àwọn school ti ń pariwo wọ́n ti ń ṣe gbogbo iná máa kú náà ṣe ló ń tèmi wọ́n gbé kan wọ́n fún 24 wọ́n fún kan 24 wọ́n fún kan 24 wọ́n lé ní 36 ó ti yá. ṣẹ́gbà ni ẹgbà lẹ́sàn yẹn. ẹgbà kò bókò gidi má yẹn burú gan Mr. Ọ̀kẹ́ láti bàyẹ̀ mi wọ́n nà dé sàlẹ̀ ní 36 ṣe mọ̀ school wá ṣí mọ́ ara mi báyìí. àwọn ẹ̀ka fíìmù náà lọ́wọ́ wọn ní Sandoka àwọn school àti pariwo ṣe mọ̀ ó ń bèrè wọn pé fíìmù náà lọ́wọ́ wọn ní Sandoka bó ṣe ń fún yín jẹ yẹn bó ṣe ń nà mí yẹn fíìmù Sandoka ni mo lọ́wọ́ kí ló lọ́wọ́ ṣe mọ̀ wọ́n ti wá di èébú wọn á dùn alẹ́ sẹ́yìn láti ẹ̀ báyìí wọ́n nà mí yẹn ọmọ mi ò funfun mọ́ ṣe mọ̀ uniform wá ṣí mọ́ gbogbo aṣọ yẹn ìgbà fún ọlọ́run bá pé school yìí gà èyí ni máa rí mọ́ mi ò tún wá mọ̀ èmi kílé kan níbẹ̀ ní school èmi ò tún wá school yìí mọ́sẹ̀ ẹ gbàgbé ṣọ́ọ̀bù yé yín now mo lọ sílé ẹ̀gbọ́n mi wá bá mi wá sí school pé kí ló ṣe tẹ́ fi báyìí na ọmọ kí ló ṣe at least edis ní ìzẹ̀ ọ̀rẹ́ fún suspension ó lè ti pọ̀ jẹ́ ọmọ ìkéde ọmọ funfun ẹgbẹ́ ṣe nà ṣe mo bá wọn jà wọ́n bẹ̀ẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀ ṣe mọ̀ ìyẹn bá mi sọ pé kí n lọ school jáde class 5 tán pé kò ní dá kí n drop out pé kò dá o pé èbú ni ní ọjọ́ ọ̀la o tí máa lọ ní school ṣe mo gbà Sandokan wọ́n á fi bú mi wọ́n á fọ́ orí ẹnìkan níjọ́ kan torí ẹ̀ wọ́n pè ṣe mọ̀ mo fọ́ orí ẹ̀ dànù pẹ̀lú ìgò pẹ̀lú òyà ìwé kí ló kàn mí fíìmù tí mo lọ wò mí fojú mi lọ wo fíìmù kí ló wọ́n ti tiẹ̀ tó wá ṣáwá di èbú ní school Sandokan ṣe mọ̀ àwọn kan tí mo ń jẹ́ orúkọ wọn bọ̀ bí ades ta ló mọ̀ wọ́n rí gan nǹkan ṣéǹjì orúkọ yẹn sí Sandokan jẹ́mọ̀ láì Sandoka ṣe pé àwọn Yorùbá láìsí wọn lè mọ̀ wọ́n lè fi Sandokan tán ó dàbí Sandoka is okay mo yẹ sọ orúkọ yẹn di orúkọ báǹdì mi nìyẹn di Yoboro tó tẹ̀lé lẹ́yìn ìyẹn èébú ni tàwọn yọrọ bíi fashion ni ṣé Yoboro ṣe mọ̀ kí tí yẹn bá ti jọmọ kékeré bá tó bá ní initiative tó bá ti ń ronú gan máa ronú délẹ̀ èébú ni Yoboro táwọn bí wọn yóò pè tí yẹn bá ti pa ó pa wọn pè Yoboro irọ́ ni èébú ló jẹ́ fèmí. àmẹ́nu débẹ̀ torí ṣe mọ̀ pé ẹ tún ṣe àwo tí ẹ gbé Yoboro Yobosin yẹn bẹ́ẹ̀ni 83 lẹ ṣe first record yín. first album that's from Lagbaja. ẹ bá mi nǹkan méjìlá fẹ́ sọ ń pa bẹ́ẹ̀ni torí aláti sọ̀rọ̀ ń pa èèyàn yín tó yẹ pé òun ló sponsor yín gbogbo àgbáńláyé mọ̀ sí ní Lagbaja ẹ bá mi sọ bẹ́ẹ̀ ṣe pàdé kẹtọ́ wọn bá mi sọ ń pa first record yẹn tẹ̀ ṣe. ṣe rí ẹ jẹ́ kó yẹ mí yẹn ni ìgbà ẹ̀ á lọ bọ́kọ̀ọ̀kan òrèkóòrè ìgbà ẹ̀ á lọ bọ́kọ̀ọ̀kan òrèkóòrè lọ́kùnrin lóbìnrin ṣe báwọn ló ń ṣàpọ́nlé wa ìyẹn ni ẹ jẹ́ kó yẹ mí yẹn bó ṣe jáde ni wípé ìgbà tí mo ti ṣetán ní skul yẹn mi ò lọ skul mọ́ mo ti ń gba eré káàkiri hòtẹ́ẹ̀lì mo ti ń ṣeré fúnra mi a máa ń pè mí kan ní Ògùdù road that's Ọjọ́ta woman yẹn ń jẹ́ mo dúpẹ́ lórúkọ woman yẹn ń jẹ́ ń gbà yẹn that's 1982 woman yẹn máa ń pè lọ́dọ̀ woman yẹn mo ti ń become upcoming star gbà yẹn tí n bá ń pè ló máa pọ̀ pọ̀ lọ every Friday that day lálẹ́ mo kàn rẹ́ nìyẹn park B2 blue that's Àjàpá follow park lọ́kàn mi ẹnìyẹn bọ́ọ̀lẹ̀ ó ṣe báyìí ó ń wò mí lọ́ọ̀kan ṣe rí olórin pẹ̀lú ọlọ́pàá pẹ̀lú olè kan náà nìyẹn wa bẹ́ẹ̀ ni tí nǹkan wọn fẹ́ ṣẹlẹ̀ á máa mọ̀ ó dúró ń wò mí báyìí kàn ṣe báyìí ẹnìyẹn ń wò mí bẹ́ẹ̀ ló ṣe pọ̀ tó nígbà yẹn tí a bá ka obìnrin mẹ́rin lágbo mi àá ka ọkùnrin 25 tó wá yá kàn dédé yí bìrì obìnrin lè jẹ́ 400 kọkùnrin jẹ́ mẹ́rin péré lóòótọ́ akọ̀n dédé yí ni so máa dúró sọ̀kan ó fold arm bí mo ṣe ń kọrin yẹn mò ń wò lọ́ọ̀kan bí mo ṣe ń kọrin mò ń wò lọ́ọ̀kan àwa parí iṣẹ́ ó wá súnmọ́ mi that's Bisade Ológúndé Lágbájá ó wá súnmọ́ mi ó ní òun dẹ̀ fẹ́ rí yín ni òun ní ẹ̀gbọ́n ṣé kò sí mo fẹ́ rí yín ni ó fẹ́ rí mi ni bá a pè mánéjà nígbà yẹn pé fún wa ń ṣe àkọ́kọ́ fi jókòó àbá jókòó ó ní orúkọ wọn ní Bisade Ológúndé kò tí ì di Lágbájá ń gbà yẹn o
Sádélógún dé ẹ welcome sir lọ́wọ́ kìí sá mo rí pé àwọn èèyàn pọ̀ àtẹ̀kọ́ mo ti fẹ́ súnmọ́ ṣùgbọ́n àwọn boys pọ̀ jù ní ìgbà yẹn mi ò lè súnmọ́ yín òun ṣe kíní wọn kí lè ń ṣe sá àwọn ló máa ń produce musician kí n gbálé yẹlò mo ti produce ẹ̀ dákọ̀ àwọn artist tó ti ṣe dáadáa mo ní ẹ̀yin ṣẹ́yìn máa ń kọrin ní abẹ́yìn máa ń lùlù ṣe pé àti ní ọpọlọ ńgbà yẹn pé there is a producer that is this thing ó ní òun produce music but jazz music lòun play àwọn tó máa ń lu jazz láì kọrin yẹn lórúkọ yín ló ń bí Sádélógún dé that no pala ṣé mo lè yà láwùn kó n ṣe rẹ́kọ̀dù fún mi pé òun lọ Bàrígà òun lọ Ṣómólú Èbúté Mẹ́ta òun ti káàkiri òun ti gbogbo àwọn onífújì káàkiri ṣùgbọ́n àwọn òrìrì tó wà bí mo ṣe rí yìí pé àwọn ẹbẹ́ ṣe wà yìí tó ń bá gbé jáde you are a product ni mi ó wàhálà ó lóun wọ́ọ̀ṣì mi ò ń kọrin abẹ́ kìíní kan pé tí mò ń kọ ó wà òkè ń tòun if ìgbọ̀n tó ń ti lọ́dọ̀ Sàlàwà Àbẹ̀ ní pàpà if ìgbọ̀n tó ń tọ́lọ̀ sí kúrò ní Barrister gan jẹ́ ti jẹ́ bàbá wa pé kí n tún mú ifun ṣínà kan ló ti débẹ̀ gan ṣùgbọ́n bọ́n ṣe ń wo òun láìkì mi even with the stature with everything òun láìkì mi ó wà lásà bára ṣe máa ríra oníbo ní ilé ọ̀dọ̀ mi gba ìmọ̀ ń gbé ní number 9 Mọ́sán Street lóṣogbo bá fún ládírẹ́sì ní ọ̀dọ̀ mi ó ní ní àárọ̀ ọ̀la by 9 ó máa gbé mi mo ní aṣọ ni kí n wọ̀ ó ní kò ní ìsìnkú ó ní mo ń dress dáadáa náà àtàwọn kò yẹ ẹ̀sìn wọ́n látọkàn mi ní kí n wọ̀ ló wàhálà wàá gbé mi báyìí ó ń gbé ẹ̀yìn rédíò Lagos lọ́rọ̀ ẹ̀gùn gbà yẹn adé ilé ẹ̀ à ń ṣe practice tí n bá ti ń lọ á fún mi lówó tí n bá ti ń bọ̀ á jẹ́ kí n mọ̀ kò sí fóònù ńgbà yẹn tó fẹ́ rí mi níbi Friday á wálé nílé ọ̀dọ̀ mi Friday báyìí ó dẹ̀ ní kinní kan ó fi kinní yẹn kọ́ mi ó wà time conscious tí ó bá ní kí ẹ bá òun léwu lágo 10 tí ó bá ti kọjá 5 minutes kò ní dá ilé òmò that's lágbájá ó fi kinní yẹn kọ́ mi má kí yẹn bá mi níbi kan ní 10 mo ní kinní kan magic for time gan 10 is 10 kò ní kọjá now wọ́n á lọ sí ilé ẹ̀ ńgbà yẹn à ń ṣe rìhásà à ń ṣe mo kàn ní bẹ́ẹ̀ kọ́kọ́ fún mi ní 15 ní pé kí n gbà 1500 ẹ̀gbọ́n kí ni kí 15 ṣe tẹ́lẹ̀ bí 800 bí náà ló máa ń fún mi owó nígbà yẹn 15 kí ni kí n fi ṣe ó ní kí n lọ ra nínẹ̀ tó dáa nínẹ̀ ní kí n dẹ̀ rán pé bá di jọ Monday next week Monday ń bọ̀ àgbẹ̀ mi à ń lọ síbì kan mo délé mo ń kọ́ tọ̀rọ̀ yẹn ní o mo ra nínẹ̀ yẹn mo rán sáà tó ń wù mí tó wá di around 8 o'clock láàárọ̀ nílé mi ní Òṣogbo ó kàn dé pẹ̀lú mọ́tò ẹni bí tí ló ń lò ń gbà yẹn ó kàn gbé mi sínú mọ́tò ni ti wọ́ṣọ yẹn sọ́rùn ó di kí n là lọ ń gbà yẹn láti dúpẹ́ ọ̀tọ̀ gbẹ́láwé premier music ni wọ́n ń gbà yẹn bá ṣe wọlé nìyẹn bá ṣe wá wọlé there's one man calling DC that's their GM that time that's 1983 then wọ́n wá sign pé máa ṣe rẹ́kọ̀dì mẹ́ta fáwọn rẹ́kọ̀dì yẹn kọ́ tá ló máa produce ẹ̀ olóhùn á produce ẹ̀ fún ara ọ̀hún gbogbo àyà láti 84 85 86 ṣe mọ̀ láì wí nǹkan kan ṣe díẹ̀ àṣẹ ní tì mọ̀ lọ́dún 1990 ṣe pé 86 87 88 89 mo kàn dé ń ṣeré eré ìta mo ti ń jẹ́ Sandoka yẹn wọ́n ti fi ń pè mí. báwo ni rẹ́kọ̀dì àkọ́kọ́ yín yẹn tẹ́ ṣe ẹ̀jẹ̀ kò yẹ mí ẹ̀jẹ̀ kò yẹ yẹn báwo ni náà ní fẹ́ sọ̀rọ̀ níbẹ̀ fún yín takọ́kọ́ yẹn òun ló fọwọ́ ara ẹ̀ ṣe fún mi ẹ̀jẹ̀ kò yẹ mí ìgbà yẹn àti ìlọsí premier music rárá àtọ̀ ó fi owó ara ẹ̀ ṣe fún mi rẹ́kọ̀dì yẹn ò ṣe dáadáa ó tún wá wò pé kí láti fi sort out tó lè fi bá ọmọkùnrin yìí òun láìkí ẹ̀ bí agbára ò gbé mọ́ ń gbà yẹn bó ṣe kì í mọ́lẹ̀ ní ó di premier music yẹn nìyẹn wọ́n ṣáà sign mi fún 3 record wọ́n gbalé fún mi wọ́n ra mọ́tò kan fún mi mọ́tò kékeré kan báyìí wọ́n ra fún mi láti fi pọ́n mi lé pé new artist there nígbà yẹn bàbá Ọ̀sádébè mo bá ń bẹ̀ nìkan ẹ̀yìn ìgbà yẹn ní àyíbá dé that premier music yẹn data ìwò dé general content ìlànà ṣe kí ni wọ́n dé bá mi ń bẹ̀ èmi ni the first Fuji artist wọn tọ́wọ́n kọ́kọ́ gbà sí premier music yẹn nígbà yẹn aṣáṣe rẹ́kọ̀dì àkọ́kọ́ that's Yoboro Yobosin that's Yoroboro ní latest ìyẹn náà ṣe that's 1992 that's Yoroboro ní latest sweet Sandoka eré Fuji Sandoka senior boys ẹ jẹ́ ká jó ìyẹn ta almost 25 million copy nígbà yẹn ó dà gbòòrò the best artist nígbà yẹn 1992 kò sí artist kan tó ṣe rẹ́kọ̀dì tó ta tó mi nígbà yẹn
the best Fuji artist of the year mo gbà fún 10 years artist ti rẹ́kọ̀dù yẹn ń tà jù láti gbà yẹn tẹ́wọ̀n àwọn rí pé ọmọ kékeré yìí ṣe rẹ́kọ̀dù báyọ̀ sáré jam pad báyìí kí làwọn tún lè ṣe fún wọn ni pé now Sandoka kí ló tún ní tá a tún lè ṣe nínú idea pé báwọn ṣe rí ẹ yìí ó dà kó wà ó rà kó ó ń gbá lórí ẹ̀ gan-an kí ló tún lè ṣe táwọn tún lè fi tún ta rẹ́kọ̀dù táwọn tún fẹ́ ṣe yìí Dẹ̀mbísádé ó ti mú mi káàkiri ó ti ń gba àwọn advert fún mi ńgbà yẹn that's lágbájá ó ń gba advert fún mi gba advert kan gbà yẹn glamour paint that's 400 naira lọ́sàn fún mi it's like 4 million 400 naira mo ná mi tán 400 naira that's glamour paint ńgbà yẹn. ẹ fowó yẹn fi gbádùn ara yín. àgbàgbé òun ló ṣẹ́mọ̀ ó gbà lọ́wọ́ ó gba iṣẹ́ yẹn dẹ̀ kó mi fún mi. nígbà tẹ gbóyè báwo ló ṣe lára ìgbà sọjà tẹ fi ẹ fi lè jà sọ̀rọ̀ díẹ̀ ńgbà yẹn. bàtà wá di pé a ṣe second album yẹn ń bọ̀dá sí Yoboro Yobosin wọ́n pè mí jókòó Sandoka àwọn rí i pé o ti mú idea ní ìwọ̀nù Fuji ìwọ̀nù kọ́kọ́ òun sọ òyìnbó nínú Fuji òun rap nínú ẹ̀ òun sọ Ìjẹ̀bú nínú ẹ̀ kí ló tún ní ta tún lè ṣe Bísádé ní ẹbí òun ló jókòó yìí wọ́n báyìí pé ẹ gbàgbé ìgbàta kúrò ń bẹ̀ bí mo sì mọ́tò ẹ̀gẹ́ àdọ́rẹ̀gùn nílé ẹ̀ agùnkè àjókòó mo ní ẹ̀gbọ́n tiẹ̀ wà ṣe báwọn hip hop nǹkan ló máa ń kọ obìnrin ló máa ń lo obìnrin sínú rẹ́kọ̀dù wọn tí Fuji bá kọ obìnrin tí Fuji bá lo obìnrin ṣé wọ́n fẹ́ ní ká wọ́n ní àṣẹ dáadáa ni obìnrin kẹ́ wọ́n máa bú wa ní obìnrin sínú music wọ́n máa bú wa ní ẹ̀gbọ́n jáde owó jáde tábà lo ẹ̀ríkún agbáwèrè ẹ̀ ó ní obìnrin nǹkan ní sínú Fuji ọkùnrin nìkan ni pàtó rap nígbà tí mo kọ́ rap yẹn kọ́ nígbà yẹn ni kì í má rap mo rap sínú ẹ̀ ń sìn wọ́n gbàgbèrè ẹ̀ ẹ má wọlé jẹ́ ká dúró obìnrin tínú rẹ́kọ̀dù ilé kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n máa bú wa ní barista ọkọ̀ àwọn ọ̀gá wa ọkọ̀ má ṣe bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ẹ gbàgbé jẹ́ ká lówó náà mo ṣe create yẹn nípa ẹ̀gbọ́n ẹ̀yà mi get female singer kan kọ́kọ́ Yoboro Yobosin àbábí ibi fẹ́ kò lè work ẹ̀gbọ́n máa work pàṣẹ ti bọ́ nìyẹn o mo fọ àwọn ọ̀rọ̀ kan ní o pàṣẹ ti bọ́ nìyẹn o wọ́n kọ́kọ́ rán advert mi wọ́n promo mi àwọn yóò gbà obìnrin ló ń kọrin sínú rẹ́kọ̀dù yìí irú àlàwò eré Fuji wò dédé tí mo gbé jáde ṣọ́ọ̀ mi yé yín ìyẹn ó ta ju ẹ̀bọ̀n ní tẹ̀sí yẹn lọ pàṣẹ gbé wọ́n ní láti gbà yẹn bá láwọn àǹtìsì láwọn fẹ́ kọrin alóbìnrin tọ̀hún alóbìnrin tibí alóbìnrin wọ́n ti ráàpù sínú Fuji tá a bá kírètì ẹ̀ ń gbà yẹn wọ́n tẹ̀lé. bàbá bá mi kọ́ norin yẹn díẹ̀ torí àwọn fáǹsì yín ó ṣe Yoboro Yobosin Yoboro yẹn tún bá mi kọ́ ẹ bá mi gbòmí kẹ́ tún bá mi kọ́ fún olólùfẹ́ yìí. kí n kọ́ Yoboro Yobosin kí n tó kọ́ Yoboro ní tẹ̀sí àbí Yoboro Yobosin. bẹ́ẹ̀ni ẹ kọ Yoboro báyìí ẹ kọ Yoboro. Yoboro Yobosin mo láwọn bèbí ń fẹ́ báyìí jó gbé anílẹ̀ kò dìde Ishola mi là ń ké sí ọmọ gẹ̀rígẹ̀rí Yoboro Yobosin kó yá gẹ̀gẹ̀dí gẹ́gẹ́ kan Sandoka o kó gẹ̀gẹ̀dí. bàbá ọmọ ta ni nígbà tẹ̀ ń sọ yìí onífújì wo ni mi sọ wọn Mr. Sefiu Alao Barrister bàbá Kollington Ìlàwọ̀ ọmọ ta tún lọ́wọ́ tó ń dún gbòróngbà yẹn ọmọ ta lọ́wọ́ tó tún jẹ́ bíi sàwáwù yín tó jẹ́ bíi ọwọ́ kan lẹ́jọ́ bẹ̀rẹ̀ mo fẹ́ mọ̀. àkọ́kọ́ Alhaji Rashidi Ayinde Merenge àti mo ń jáde ńgbà yẹn àwọn náà jẹ́ contemporary mi pé mo ṣe ń dún lẹ́kọ̀ọ́ náà ń dún Ìbàdàn. àwọn ta lẹ ti yọ ẹ ti yọ K1 the ultimate ẹ ti tẹ wọn sókè. ẹ̀gbọ́n mi ọ̀gá mi láti fi wọ́n lẹ̀ sókè. ok mo fẹ́ mọ̀ bí ẹ bá mú láti. lẹ́yìn ìgbà yẹn èmi ni the youngest artist tó kéré jù tá a ti mú bàbá tá a mú General Kollington Ìlà tá a mú Wasiu Ayinde èmi ni mo kéré. tá a mú bàbá yín Ìbàdàn àti ìyẹ̀dá sàábà èmi mo kéré jù táwọn èèyàn ń wò pé bó ilé ti jáde wá tí mo kéré jù. ṣé mo ṣe lẹ́jà fún gbà yẹn ni àbí K2. K2 mo wà. wọ́n sọ pé ọmọ mo ṣe ẹ̀yin náà tán ọmọ mo ṣe nǹkan ṣẹ́rí mo ṣe yẹn pé bàtà yìí táyì ń ṣe já sọ́hún já sí bí ni mo play mo ṣe gan gbà yẹn mo ṣe gan wọ́n ti like mi jù àmì K2 base mo ṣe gan mo ti wá lọ ń ṣeré jù gbà yẹn. mo fẹ́ kẹ́ ka torí tó fọwọ́n ara ilé bá mi kà ẹ ti má Alhaji Rashidi Ayinde náà dún gbà yẹn. Rashidi Ayinde Sefiu Alao bí mo ṣe ń dún òun náà ń dún. lẹ́gbàgbà yẹn. bẹ́ẹ̀ni ní ìgbà yẹn kí n tó sọ́dọ̀ bàbá ẹ̀gbọ́n wa Shina Peter bẹ́ẹ̀ ló ṣe afro kìnìún kan ti ìgbà tí gba lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àtújáde pẹ̀lú àti ẹni. ṣùgbọ́n Rashidi Ayinde Sefiu Alao kí ló kọ isi kabaka. Ajani. òun náà ń dún ní ìgbà yẹn àwọn tí mo rí wípé a jẹ́ kìnìún ìgbà yẹn lẹ́yìn ìgbà yẹn làyè bá dé.
is bọ́ọ̀bù ẹ jẹ́ kó máa bọ́ọ̀bù lọ pẹ́ńpẹ́ńpẹ́ òun náà tẹ̀lé ṣọ́ọ̀bù yẹn a rí i pé nígbà yẹn dùgbà ẹ̀yin ẹlẹ́lẹ̀ kan gbà yẹn tẹ̀ ń dún gbà yẹn dáṣà ń dún gbà yẹn nìyẹn kò tí ì sí àwọn àbúrò tó wà ní tàǹsì àtàwọn tó jẹ́ tèmi ń sìn kò tí ì wọn náà ti ń ṣeré o ṣùgbọ́n ilé tó ń gbégbá rókè ńgbà yẹn kò sí ní Nàìjíríà yìí kò tí ì sí skul kan tí prayer station kan wà tí mi ti ṣeré lóòótọ́ tí mi ti gbà wọ́ọ̀dù ní Nàìjíríà yìí o kò sí tó ní ìgbà yẹn mi nìkan ni àwọn náà wọ́n wà ní àyàrá tiwọn tó ń dúró àyàrá tiwọn ṣùgbọ́n ẹni tó ń gbégbá rókè ńgbà yẹn èmi mo gba the best finest artist of the year tó fine jù ọdún mẹ́wàá artist tí orin yẹn ń tà jù mo gba almost 7 years pé orin yẹn ń tà o tó ń lò ju o èmi nígbà yẹn àwọn tí mo rí pé ó ṣe gbà yẹn ó ń dún gbà yẹn nìyẹn. ṣùgbọ́n wọn tó kù yẹn tẹ̀ ń dádó kan yẹn àbúrò lọ́jọ́ sí gbogbo yín níbi iṣẹ́. àtà tí mo ṣẹ̀ṣẹ̀ jáde tán wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tẹ̀lé Ọlọ́run wá gbà fáwọn náà. ṣe bá mo bẹ ṣe bá mi yànnà náà yẹn inú mi dùn lẹ́yìn Yoboro yẹn ṣé ìgbà yẹn lọ́wọ́ ṣe àbọ̀dé Mẹ́kà tẹ lọ Mẹ́kà. lẹ́yìn Yoboro Yobosin mo ṣe do me right. mo ṣe do me right. that's record tí mo ṣe fún prayer music. ọkọ ń gẹrí ìyàwó ṣe ń jẹ́rìí ayé ọlọ́ba ò lọ títí o ayé ọlọ́ba kò lọ títí nígbà yẹn wọ́n gbà yẹn náà. ibo lẹ fi ẹ̀gbọ́n mi Abbas sí ibo lẹ máa fà wọ́n sí. Abbas after wa ni after mi Abbas ní ìgbà yẹn Abbas pẹ̀lú Kabaka ti jọ mú bára wọn fa nǹkan kan ó jù lọ gbogbo yẹn èmi ò ń kọ orin à ń lọ party à ń lọ lẹ́yìn show school show níbí lọ́hùn-ún àwọ̀dùn bí mi ò ráyè mo tẹ́ pẹ́ nìkan wà mo believe pé mi kan mo ń kọ fújì lágbàáyé o mi parọ́ fún yín o mo believe pé mi nìkan ni mo wà tí mo ń kọ fújì ẹnìkan ń jẹ́gbà o ó ń já o kọ́ ló máa ṣe kíni kó máa ràn wọ́n lọ́wọ́ èmi nìkan ni mo ń kọ fújì ní Nàìjíríà gbogbo believe mi nìyẹn gbà yẹn ṣùgbọ́n à ń gbọ́ wọn gbà yẹn Abbas ẹ̀yìn mi làbá sì dìde ló jáde bó ṣe rí ni. ẹ ṣé bàbá mo dúpẹ́ ẹ ṣe àsọǹpa ẹ wá fi bí ọdún méjì kan ẹ̀ ń ṣe kẹ́ tó wá ṣe àbọ̀dé Mẹ́kà torí mo tún fẹ́ lọ sí. lẹ́yìn do me right yẹn mo ṣe nothing goes for nothing. ìyẹn ò ń ṣe lábẹ́ premier mọ́ o. ẹ̀dá ìṣe bàbá kíní kan rẹ́kọ̀dù ní Òṣòdì kíní kan Òròkì ni mo ṣe yẹn fún gbà yẹn lẹ́yìn yẹn mo ṣe wait for your time lẹ́yìn wait for your time mo ṣe togetherness lẹ́yìn togetherness mo ṣe àbọ̀ Mẹ́kà lẹ́yìn àbọ̀ Mẹ́kà mo ṣe lẹ́yìn àbọ̀ Mẹ́kà mo ṣe revealed lẹ́yìn review yẹn mo wá ṣe gbẹ̀du orin ìyẹn ni mo ṣe last mo ti ṣe 14 record now. èwo lẹ ṣe ní abẹ́ bàbá wa King Sunny Adé ẹ̀ṣẹ̀ wọn lórúkọ. ẹ̀kọ́ àìgbàgbé mo ṣe experience fún bàbá. ṣé wọn lọ sàn yín gbà yẹn ni. bàbá ló sàn yín fún ọdún méjì King Sunny Adé because mi ò lè sọ̀rọ̀ kí n gbàgbé wọn ìgbà tí nǹkan já mọ́ra wọn lọ́tún lọ́sì bàbá yẹn gbé mi tí n bá pè wọ́n sí ọwọ́ kan ni because ó ràn mí lọ́wọ́ ó pẹ̀lú ẹni tí yìí gbàgbé nínú music industry ní Nàìjíríà not only Nàìjíríà because King Sunny Adé jẹ́ ẹni tó dúró tì mí mo ṣe kíní fún wọn mo ṣe experience fún wọn that's bitter experience lẹ́yìn mo wá ṣe sweet experience fún wọn that's under not stigma distinct associate. Baba was 50 years then. Èmi náà sign fún studio yẹn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe studio yẹn gba distinct associate. Ó wà ní Olówú street ní Ìkẹjà. Èmi náà lò ń gbà yẹn gẹ́gẹ́ bí artist wọ́n fi ṣí studio yẹn. Baba was then 50 years then. Wọ́n fi ṣe record méjì yẹn fún mi. Lẹ́yìn tí mo ṣe bitter experience, sweet experience fún wọn, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe togetherness. Lẹ́yìn yẹn, wọ́n á ṣe nothing goes for nothing. Lẹ́yìn yẹn wọ́n á ṣe gbẹ̀du orin kó tó wá kàn tí mo fẹ́ ètò fẹ́ jáde ní 27 yìí ní sí March 27 ìyẹn wà ń tàn ìyẹn wà ń lẹ̀ ń sìn kò tí ì jáde yẹn ń gbóná báyìí. aṣọ yẹn kò sí bá ṣe máa sọ̀rọ̀ ń pa iṣẹ́ yín tẹ́ gbé tẹ̀ ń ṣe yìí tó fún mọ́ yín káàkiri àgbáńlá ayé tá à ní sọ̀rọ̀ ń pa Mr Fuji olóògbé Sikiru Ayinde Barrister nígbà tí a ṣe kinní ní Ìbàdàn ní ọjọ́ ẹ̀yin náà wà ń bẹ̀ ìgbà wo lẹ pàdé olóògbé Sikiru Ayinde Barrister yẹ kẹjọ pàdé wọn wọn báyìí. Démọ́lá kílókù ẹ̀nà Tẹ́júmọ́lá onírin wọ́n ṣe pátì kan ní Ìbàdàn ní 1997-98 tètè máa kọ́kọ́ rí Sikiru Ayinde Barrister lọ́n fọ̀rùn kẹ́ wọn bàbá ṣe eré alẹ́ èmi ṣe eré ọ̀sán bí mo ṣe play tán ibi tí mo ti ṣiṣẹ́ yẹn gangan níbẹ̀ ni Alhaji Maseti sí wọ́n ní Sandoka
8 ti fẹ́ lù o àbá ti dé o mo sọ fún àwọn iṣẹ́ mi kán tètè offload kán tètè kó iṣẹ́ yẹn kúrò ń bẹ̀ kò ìbẹ́ náà bàbá máa lò bí àbá ṣe bọ́ọ̀lẹ̀ gbà yẹn mo ń lo bítù náà mo ń lò ń gbà yẹn ẹgbẹ́ mọ́tò ní alájí gbà kọjá mo ti ń wò mi ò fẹ́ block lẹ́nu ọ̀nà mo fẹ́ kó débi tó tún àṣírí kó jókòó kí n tó lọ bá àbá jókòó nìyẹn wọ́n sọ máa ń jà mí tẹ̀lé mi àbá jókòó bàbá alájí ẹ kàlẹ́ sà ebúrò ilé náà báwa ni ṣọwọ́ òkè mo òkè sà ọ̀gá o àwọn ọkùnrin mi ti rí ẹ rí o nǹkan máa ń yẹ kẹ́kẹ́ ọ̀gá alẹ́ ni o mo ní alájí ọ̀gá o tí n bá nù lẹ́gbàá ń sẹ́ àwọ̀ ẹ̀ máa bẹ́ ni o mo ní àwọn àbá kò lè bẹ́ ó ti funfun jù yẹ́dẹ́ alájí bọ́dọ̀ ṣe dá mi nìyẹn mo wá dọ̀bálẹ̀ mo wá kì mo wá tọwọ́ bá bò 50 naira yẹn lórí ló wà ló top àmọ́ nígbà yẹn wá kó mẹ́rin yẹn wá kó fún mi gbà kò sápò ẹni o wọ́n aṣọ jíìn làdó máa ń wọ̀ káàkiri o wọ́n aṣọ tó ṣe ní àti jíìsì ṣáà ní yíyá aláàjì jíìn mò ń wọ̀ kiri kò sí wàhálà náà òun ló máa ń fìtì ní ó dáadáa kò sápò ṣàkó sí then that is 20k then jẹ́mọ̀ kò sápò wọ́n ti lọ o àti máa pín in báyìí ní o ó dẹ̀ ti rẹ̀ mo lè alẹ́ tó ń gbà yẹn mo ń ṣe mẹ́ta lójúmọ́ èmi mo ń tọ́pù ń gbà yẹn kò sí fújì kan tán tiẹ̀ gbogbo bí a wà wọ́n bí pé Sandoka nìkan ló wà ń gbà yẹn mo lè alẹ́ ṣe mo ní fújì ayọ́jú ń tẹ̀sí sọ fún pé àbá mo ń lọ bí eré alẹ́ o nǹkan alájà àti nìyẹn ẹ já lọ. then Nàìjíríà kí ló kọ NTA 2 ní Ìkòyí wọ́n pe alájì wọ́n tó wá pe èmi náà fáwọn children pé kí wọ́n á play tí àwọn ọmọ kékeré gbà wọ́n like orin mi náà ń gbà yẹn alájì tún wọlé wọ́n gbé bàtà sínú bag àwọn bàtà tó ní o ó pọ̀ sínú bag wọ́n wọlé wọ́n á pè pé alájì ti dé o ojú kòtà yẹn wọ́n pọ́n àwọn staff ń gbà yẹn ṣe mọ̀ wọ́n pín fún àwọn Italian shoe yẹn ni alájì ẹ̀rọ sá ọmọkùnrin tuntun dé báyìí ó ga báwo ni jẹ́ ìwọ sálọ ní mi lè bẹ́ẹ̀ mi lè bínú ṣá ó ti mú wa wá nìyẹn alájì mi mú wa yẹn àníṣe ń jọ yẹn nìyẹn alájì ó sọ fún kó jẹ tí ń lọ bẹ́ẹ̀ wá mi gan náà ó dà alájì má bínú sá àníṣe ń jọ yẹn kò sí wàhálà bàtà yẹn ń pin wàá kó shoe kan fún mi gbà yẹn àwọn Italian shoe yẹn òun náà gba sásìkò ló ń lò mo ní 40 minutes bá wẹ́ẹ́ wá ń bí wo tó ń wẹ̀ ń bẹ̀ yẹn alájì lè lóhùn mi kò mo ṣe fún àwọn children yẹn òun ṣeré alẹ́ ìbẹ́ kejì nìyẹn ẹ̀kẹta again tí wọ́n tún rí ọlọ́ba ńlé ó ní kí n wá. ìyẹn ni pé ìbáṣepọ̀ yẹn ṣe rẹ́gí no ó lọ́pọ̀. kò sí bí ṣe máa mú olóògbé Sky ní Barrister ẹjẹ́ àsọ ṣókí níka bàbá wa náà kébé ń Kwara báwo ni ìrẹ́pọ̀ yẹn náà báwo ló ṣe. ṣe yíyẹ láti general bàbá kò ṣe láṣìṣe bàbá tí ò bá ti dáa ló máa fojú pa ọmọ ẹ̀ rẹ̀ mo lọ bá àwọn yẹn lé fúnra mi ni mo lọ bá ń lé mo bá àwọn ń tanjọ́ náà lọ́hùn wọ́n jókòó sí abẹ́ ibi ìjìnlẹ́wájú ilé ọ̀dọ̀ wọn bí mo ṣe wọlé mo kàn gate kò tí ì sí fóònù mo kàn gate Bọ́lájí jókòó sí abẹ́ báwo ni ọmọ òyìnbó yìí ó ti dé báyìí mo ti dé bàbá àwọn ló ń bọ̀ ti dé sá gbé ṣíà fún wọn fún àfa ṣíà fún mi báyìí mo jókòó wọn wá ń sọ nípa fújì fún mi wọn rọra ṣe o wọn rọra o iná ẹ̀ ń jó báyìí sí yín o wọn rọra ṣe àwọn àmọ̀ kó jáde ṣe mọ̀ ó sọ àwọn àgbọ̀n mọ̀ kó jáde wọn rọra ṣe mọ̀ àṣírí wọn ní kí ni máa jẹ àjẹun asọ̀rọ̀ àṣegbogbo ẹ̀ mo dágbére fún mi àìmọye ìgbà tá a ti pàdé níbi nǹkan báyìí parapọ̀ dáadáa. ẹ jẹ́ ìsọ̀rọ̀ ń pọn ọmọ ìlú yín torí ẹjọ́ lẹ̀pọ̀ ni Máyégún ti ilẹ̀ Yorùbá King Wasiu Ayinde Marshal mọ̀ pé bí nìyí ẹ bá mi sọ ẹ jẹ́ ká mẹ́nu débẹ̀ yẹn díẹ̀ náà ká tún tó tẹ̀síwájú. ṣe rí ẹ̀gbọ́n mi dandan ni kò sí bí mo ṣe fẹ́ rìn láyé yìí tí mi ní kọjá wájú ẹ̀ àwọn kan máa ń sọ̀rọ̀ kan nípa alájì wọn ní alájì ò dáa ọmọ ẹni kì í ṣèdí bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí dọ́mọ ẹlòmíì sọ̀rọ̀ mi yé yín ìsúnmọ́ èèyàn òun ni lẹ́fà mo ṣe èèyàn and then Wasiu Ayinde gángan ọ̀rọ̀ ẹ̀ tó kọjú sẹ́yìn ó ṣe kí ni wọ́n lè sẹ́lò mi kò lè sí ẹ̀dá tó mọ̀ ṣe tán láyé tí iná ẹ̀dá bá ti ń jó ayé á sọ ọ̀tún á sọ tí a bá rí onífújì kan tó bá rí onífújì kan tó fi ẹnu àhesọ sọ̀rọ̀ Wasiu Ayinde ẹni kó lọ jókòó ó jẹ́ takù nínú Fuji music because
gbogbo àwọn ibi tó ń dá lọ tó ń dá bọ̀ à ń tẹ̀lé bó ṣe tó bá dá lọ tó dá bọ̀ à ń tẹ̀lé aláàjì àbókí mi ni o mi ní parọ́ fún mi àbókí mi ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù àbókí mi gidi òun làlájì. kí ni ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó wá jọ̀wọ́n àbúrò yín tọ́pọ̀ èmi ní Wasiu Alabi Pasuma Malaika Saheed Òṣùpá gbogbo Táyé Currency gbogbo ṣẹ́rí kí n kọ́kọ́ dákọ̀ ọmọ mi kan tí mo láìkì jù mo láìkì ẹ̀ gan Onifuji mo láìkì o Sulaiman Adio Atayẹwẹ tí ìbámu pọ̀ mọ́ kéèyàn máa ro nǹkan kó tó ṣe nǹkan kó tó bẹ̀rẹ̀ Fuji ó máa lu ṣẹ̀kẹ̀rẹ̀ máa lù lẹ́yìn mi. àwọn yín lọ ti lu ṣẹ̀kẹ̀rẹ̀. tó máa ṣe wọ́n lẹ́yìn mi tí wọ́n ti ń bá a sọ̀rọ̀ ńgbà yẹn wọ́n máa gba létí wọ́n máa gba lójú bọ́ síbẹ̀ yẹn àṣẹ ọba adéyàn lé ni ẹ filẹ̀ o agbésẹ̀kẹ̀rẹ̀ á lù díẹ̀ ṣẹ́mọ̀ ẹni tó ń lomele á ní kó dìde abọ́sídìí á lù ìgbà yẹn mo ń gbé ní Ìbàdàn street ní Alápẹ̀rẹ̀ ọ̀dọ̀ mi ló ń sùn sí ní Atayẹwẹ yìí ẹ wá gbọ́ ẹ wò wájú báyìí ń sìn ká ní ìgbà yẹn mo ti ṣe àìdásí láìpẹ́ yìí mo ṣe lọ ṣó ẹ̀kan ní Ìkẹjà ìgbà tí mò ń lọ ó tọ́ bá àpò fún ìyàwó mi lówó gbà àti mo tún délé mo tún sẹ́ndì sí mi kí ṣé òun ni mò ń jẹ òṣùwọ̀n tó yẹn bá ṣe é ẹ̀jẹ̀ ká yìn Màláìkà mo pè é fúnṣẹ́ mo dúrájú ẹ̀ báyìí mo fẹ́ ná owó ó stop owó mi lápò mi gbowó jáde ó ṣe kí ni ó ná fún mi mo pe Saheed Òṣùpá mo pe fún 55 years birthday mi ó dé bó ṣe dé báyìí ó kọ́kọ́ gba 100,000 naira ó ná fún mi 50 bail ná fún ìyàwó mi ṣé wọn chop mi lé Pasuma mo pe fúnṣẹ́ pé n fẹ́ kó wá ṣe birthday fún mi ó débẹ̀ bàbá ẹ má jò ó tọwọ́ bà pé ó fún mi lówó owó yẹn kọ́ ni mo tẹ̀ bàtì bí kì í ṣe pé wọ́n lè fi ṣe ta ṣe sílẹ̀ àwọn oúnjẹ gbogbo wọn pátá kò sí kankan nínú wọn ẹni tí mo lè sọ wípé àṣepọ̀ ò lọ ju orin rẹ̀ ní àdìkò torí ó ń rí nídìí wípé bóyá pé kò fi bẹ́ẹ̀ súnmọ́ mi torí pé kí ni kádùkú pẹ̀lú kádàrá kò ń ṣe pé bóyá ní nǹkan kan tẹ̀rọ bẹ́ẹ̀ ṣe. àmì kankan àti lè lọ bọ̀ ṣe mọ̀ pé gbogbo nǹkan ó wọnúra wọn ni tí mi sọ̀rọ̀ òdòdó kó ti yẹ̀yìn lótú ṣe mọ̀ mo lọ lé ẹ̀ mo fẹ́ ṣe patí mo lọ lé ẹ̀ mo báṣọ fún mo fẹ́ kó wá o bàbá ṣé kó wá fẹ́ kó wá mo dín tó àwọn kankan tí mo rí pé yẹ pé má yẹ kí n dààmú ọmọ lọ́mọ ṣọ́ra mi yé yín sìn òun ló fà tí iṣẹ́ yóò fi ṣùgbọ́n tí n bá pelé ní ẹ̀mí àdìdì o kò sí kan náà wọn ní Fuji tí mo dé ọ̀dọ̀ ẹ̀ tó fojú àbí tó fẹ́ rí mi tí mo rí àrífín yẹn lára ẹ̀ kò sí tọ́ndà yẹn múrí tọ́ndà ọmọ gidi ni tí n bá tẹ̀ pè yẹn pé kọ́ bàbá nǹkan mo nídìí ẹ̀ o á tún máa pè láti máa rán mi létí bàbá ṣáàṣemọ́ ni ṣáàṣe kí ni ṣe mọ̀ ṣé wọn ò da nìyẹn ṣé wọn ò da. inú mi dùn ẹ wá ní ó ní rẹ́kọ̀dì kan tí ó máa jáde láìpẹ́ yìí ẹ bá mi sọ ń pa ìdí àfọwọ́n olólùfẹ́ yín tán wọ̀nyí káàkiri. ṣe rí ẹ̀yin olólùfẹ́ mi rẹ́kọ̀dì tuntun àwo tuntun mo fẹ́ remix Yoboro Yobosin àtúwá máa wọn kankan díẹ̀ àáfi kún láìpẹ́ bí wọ́n ti ń béèrè pé rẹ́kọ̀dì yóò sí ń ta ṣe álbọ̀mù yìí fún wa ni wọ́n kàn ṣe mí o ká ń pé ní mo wà o ijó ìsẹ̀yìn ni àkọlé ijó ìsẹ̀yìn that means ijó tó ń jó ìsìn àṣà ìsìn èdè ìsìn orin ìsìn òun ló ń bọ̀ láìpẹ́ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tó bá ti joyè mo fẹ́ kí ẹ jáde kí ẹ bá mi rà a máa kó ìkómọ ẹ jáde ní March 27 láìpẹ́ ẹ máa rí ta ti máa ṣe àǹkárá wà o tó bá ti ra àǹkárá tó bá dé lọ́nà má wọlé o tó bá ti ra àǹkárá tó bá ní ẹnìkan embarrass ẹ faramọ́ o ṣùgbọ́n ẹ̀yin tí mo tẹ jẹ́rìí yín ẹ bá mi ra ẹ dìde tì mí ní ṣe rí yín. ìyẹn ni wọn á dẹ̀ wá tó bá jáde bẹ́ẹ̀ gbogbo ibi tó ti ń ta ojúlówó rẹ́kọ̀dì lọ ti máa rí. lágbàáyé wọ́n ti máa bá ní ṣe rí yín mo á ń ra ìyẹn yín tèmi ẹ dìde kíákíá o ṣe mọ̀ kò sẹ́ni tí ó fẹ́ràn lọ́wọ́ kú o lọ́tún lọ́sì ẹ̀yin tí ẹ̀ ń ṣe láti ilẹ̀ ńkọ́ ọwọ́ mi kú ní o ẹ̀túnbọ̀ ṣe kéde ẹ̀túnbọ̀ dìde sí mi kò gbé mi gá sí mi. ẹ ṣé bàbá fáwọn olórin tó ń wò yín káàkiri mo fẹ́ kẹ́ bá mi sọ díẹ̀ nípa ìbáṣepọ̀ ẹ̀yin àtàwọn ọmọ ẹgbẹ́ yín
torí yẹn náà máa ń fa wàhálà díẹ̀ mọ́ra àwọn tó ń bá iṣẹ́ ìmú ń sọ yìí o àwọn onílù àwọn elégbè nǹkan kí ni ìbáṣepọ̀ tó ló ń dá wàhálà lẹ́dẹ̀ bá mi sọ. ṣẹ́rí nǹkan ńlá lẹ́mẹ́nu gba yẹn láyé àtijọ́ a máa ń ní báǹdì ni pé ọ̀la o aléré o ọ̀túnla o kẹ́ ẹ tó pè wọ́n ṣe kí ni wọ́n á ti dé. nísìnyí àwọn ló ń jẹ́ ìṣòro kò sí olórin wọn lóun ò ní ṣòro ọmọ ẹgbẹ́ torí pé kí ni ojú wọn ò gbé bì kan. alájọ máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin náà ń tọ́jú àwọn ọmọ ẹgbẹ́ wọn á ti bọ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá pa gbowó ayé ìtẹ́gbẹ́ fún wọn ẹ̀ tẹ́jú wọn náà ni wọ́n mú un sọ̀rọ̀ kẹ́ pa tán báyìí kẹ́ gbé báyìí pé mo gbé fún ẹ kápítẹ̀nì lọ́pin wọn á nìkan tó wà lápò ẹni. alájí ti kúrò ní ìbáṣà lọ́dọ̀ fọ̀rùn kẹ́ wọn ṣe tàbí kan pẹ̀lú Gbénga Adéwùsì ńgbà kan Gbénga Adéwùsì béèrè nǹkan tẹ́ béèrè lọ́wọ́ alájí ńgbà yẹn pé àwọn ọmọ ẹ̀yìn ńkọ́ alájí ní àwọn ṣe dáadáa ṣùgbọ́n wọ́n ṣe máa ń wò wá bí ìwọ ọ̀tá ni pé àwọn abáyé ń gbó lọ lẹ́nu bóyá jẹ gbèsè débẹ̀ ni o wọ́n fẹ́ báyìí mọ̀ bóyá iṣẹ́ yẹn ni o gbà á mo fi pọ́n yín lé orí ẹ̀yìn nígbà tí yìí ti kẹ́kẹ́ pé kí n má ṣe lé fún yín kí n má ní kẹ́ fún mi ní 5 million kí n má fún mi ní kọ́bọ̀ wọ́n á ní ẹ ti gbowó àwọn ò fẹ́ mọ̀ káwọn ṣe kí ni wọ́n ti lùlù wọ́n ti lọ tiwọn ní ọba àfọ ẹ̀ ń gòdò rí ń bẹ̀ kàn nígbà yẹn olórin tẹ́lẹ̀ àmú wọn àtọ́jú wọn àmú kan nínú wọn àdàlọ́lá èmi yìí mo ti fẹ́yà fún àwọn iṣẹ́ mi rí adarí mo ti gbálé fún wọn tí mo torí ẹ̀ ń ṣe nìyí pé torí ọjọ́ èní síbẹ̀síbẹ̀ náà mo tó ń jẹ lẹ́nu mo sọ táyé ayé ń gbọ́ yìí ó nọ́mọ̀ tó ń jẹ lẹ́nu òun nọ́mọ̀ ẹ pè mí sì kí n máa ṣeré fún yín sí tí n bá ń dódò ní sákàrà mi ní sọ fún yín adókù díẹ̀ ni mo máa sọ alájẹbẹ eré fún wa mọ̀ kí mo ti ní iṣu kan pẹ̀lú àwọn ọmọọṣẹ́ mi ní jẹ́ kẹ́ mọ̀ ó fẹ́ dé ni máa sọ fún yàrá ẹ kú díẹ̀ wọ́n ń ṣe kinní kan lọ́wọ́ ǹdẹ̀ tí ní iṣu kan lọ́wọ́ tí mi jẹ́ kẹ́yìn ṣe kinní kẹ́ ẹ mọ̀ àwọn tí ò kì í ṣe ẹgbẹ́ nínú wọn òun ló fà á tán fi ní ìṣòro because ìgbà tí n bá nídìí yín sí tí mi ò rí lásìkò tẹ́ ẹ bá iṣẹ́ nìkan jẹ́ fún mi ṣe ní ọ̀la ẹ bá ràn wá sọ́dọ̀ mi máa ṣe fún yín mi ò ní ṣe ó ń ṣẹlẹ̀ sáwọn ọ̀gá wa gangan àwọn ọ̀gá wa fúnra ó ń ṣẹlẹ̀ sí wọn so ìmọ̀ràn mi ní pé àwọn tá à ń lò láwọn ọmọ ìsìn ohun tá à ń jẹ lẹ́nu kọ́ ká máa tẹ̀. alájẹ ń tẹ̀dọ̀ bọ́ àwọn olórin kọ̀ọ̀kan náà wà tó yẹ kó àwọn náà ń tọ́jú ọmọ ẹgbẹ́ wọn torí àwọn onílù kankan ní kọ́lẹ́kọ̀. tẹ́ ẹ bá rí olórin tó bá wà lájẹ tó yẹ pé àwọn ọmọ ẹgbẹ́ ń powó fún tí yóò bá tọ́jú ẹgbẹ́ kò lè fowó ẹ̀ ṣe nǹkan gidi ẹ gbàgbé mo fi ṣe nǹkan gidi torí èmi ní kinní kan mi ò kì í gbówó ọmọọṣẹ́ mi lọ sílé mi ò kì í ṣe o tí n bá ti pa owó pẹ̀lú yín báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ máa bọ́ síbi kan máa yọ kàńdákò ní ráìsì. aláàjì ṣó ná agreement nítorí mo ti bá ń bọ̀ wọn ilégbọ̀n wọn nílùú sọ̀rí mi à ní kò sí agreement ẹyẹ tí wọn bá pa náà ni ní gbé ṣé àdéhùn wà bẹ́yìn ṣe ń bọ̀ ọmọ ẹgbẹ́ yín ṣe ni sà. èmi ní kinní kan nígbà tí mo ní kinní kan náà tá a bá ń lọ sí ibi iṣẹ́ gbogbo nǹkan tó yẹ pé ó nídìí owó láti gbà máa fún wọn ṣáà mi yé yín máa fún wọn tá a bá parí ibi iṣẹ́ tá a bá parí iṣẹ́ tán mo ti mọ iye tó ní kálukú gbà ṣùgbọ́n tẹ́ ẹ bá pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ ní o owó yẹn tó ń wálẹ̀ ní o ẹ ò lè kó lé wọn lọ́wọ́ mo fi gbẹnu mi sọ kò ní tẹ́ wọn lọ́rùn kò sí nǹkan tẹ́ lè fún ọmọ olórin tó jẹ́ tó àwọn ẹlẹ́gbẹ́ wa kò sí nǹkan tẹ́ lè ṣe fún láì kò ní tẹ́ wọn lọ́rùn tẹ́ ẹ bá fún wọn lọ́wọ́ owó iṣẹ́ yín rè o tẹ́ tún ra aṣọ tẹ́ tún gbé fún wọn pé mo tún gbé fún ẹ o wọ́n ì máa kùn jẹ́rìí kìíní yẹn ti di ẹ̀jẹ̀ wọn afẹ́rọ̀ wọn ṣe wípé ẹ̀sìn pé jẹ́ máa bá a lọ bẹ́ẹ̀ tó bá yá ṣá ẹ̀gbọ́n ẹwẹ̀ yín Sọ̀ní Adé ẹ̀rí kan nù wọn amis ẹwẹ̀ yín Òbé tó fà ní wípé wọn ò fẹ́ ìṣòro fún iṣẹ́ wọn kó o tó gbé tiẹ̀ dé ẹ̀ tẹ̀sí wá ọ̀nà ìmú alágbèémẹ́ntì agreement máa ń wà pé tí mo ṣe ń lọ yìí o mi ò ní fún yín ju 10,000 naira tí o bá ti sọ fún wọn báyìí o ti ṣẹ̀ wọ́n má sọ fún wọn because tẹ bá dé pati ọ̀rẹ́ dé òde eré tẹ́ ẹnìyẹn wà pé o tún wá ju bẹ́ẹ̀ yẹn lọ wọ́n á tó gbọ́n wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún mi èmi ò gbádùn máa jọ bíi tìmọ́ ni a máa ń dura wa máa jọ because tó bá rí pé. alájẹ ẹ lè ṣe yẹn mọ́ sí tẹ́lẹ̀ nìyẹn. ẹ gbàgbé mo ṣe last week yìí o. ló ní one on one. ló ń ṣe one on one mo súnmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó ya wèrè ni ló ń ṣe ẹ́ náà mo súnmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á pè mí kọ́lọ̀ pè mí wá ni wọn ò gbádùn. mo rò pé kó wáyé kéétù lẹ́ ń ṣe yẹn ni. èmi àwọn ṣe wèrè sí máa ṣe ń jẹun lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ máa ṣe ń jẹun lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀
ẹ wo olótù ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwọn ọmọ tó wà lẹ́yìn wa yẹn ọlọ́run kó bá ṣe kí kó bá rọ̀ wọ́n lọ́kàn kò jù ú lọ. Alhaji fọwọ́n tí wọ́n fẹ́ kàn sí yín tí wọ́n fẹ́ pè wọ́n ti ní rẹ́kọ̀dì ń bọ̀ ẹni ẹ fẹ́ ṣe oríṣiríṣi àwọn míì tó ti fẹ́ bá yín sọ̀rọ̀ tó lè bá yín sọ̀rọ̀ ẹ bá mi pé aago tí wọ́n lè pè yín sí tó yẹ pé ẹ̀yin lẹ máa gbé ẹ kọ́kọ́ sí yín ẹ bá mi pè. 081 64 45 12 84. ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí. 081 64 45 12 84. ẹ ṣé bàbá ẹ wá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ yín tí wọ́n ti wà pẹ̀lú yín tipẹ́tipẹ́ látọjọ́ tó ti pẹ́ tọ́dẹ̀ sí nífẹ̀ẹ́ yín. ṣé láwọn èèyàn pọ̀. ẹ bá mi yìí tẹ́ bá rántí. àwọn èèyàn pọ̀ ṣé kí n dárúkọ wọn ní àbí ẹ bá mi dárúkọ tẹ́ bá fẹ́ kí wọ́n yín tẹ́ bá fẹ́ ṣe ní ṣókí. ṣé dá àkọ́kọ́ ni wípé màá kọ́ lọ sọ́dọ̀ ọba aláìlúwà ìgbìmọ̀ yóò fàgbọ́wé ọba Abdulrasaq Adesina ọba àdúgbò gbọ̀ngbọ̀ngbọ̀n mi ló tún jẹ́ ẹ̀gbọ́n mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ because gbogbo ìgbà ló máa ń ṣe kí n ló máa ń dúró tì mí ẹ̀gbọ́n mi Gbénró mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀gbọ́n mi Liadi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Jamiu Albankudi ẹ̀gbọ́n mi náà ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Mayor Fẹ́mi Bakri Olúọmọ Fàgbọ́wòyí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bí Sádé Ológúndé Lágbájá mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ because tí ò bá sí òun kò sí èmi tí ò bá sí bí Sádé kò sí èmi lẹ́yìn yẹn mo wá fi ọpẹ́ yẹn mo wá fi rọ̀ sọ́dọ̀ àwọn ẹbí mi àwọn ẹbí mi tó nífẹ̀ẹ́ mi tó ń jẹ́ kí n lọlẹ̀ ìkejì tó rẹ́mi tó fẹ́ fi kún ìyàwó mi wọ́n ń gbárùkù tì mí lọ́tún lọ́sì lọ́jà Kadijat Sandoka ó máa ń dúró tì mí gan-an jẹ́ mọ̀ gbogbo nǹkan mi ó ṣáà lè da kí n má lọlẹ̀ lẹ́yìn ìgbà yẹn àgbàlagbà King Sunny Adé ó máa ń ṣe fún mi mo ṣe bà fún wọn ká tó wá yí ẹ̀gbọ́n mi Onifuji mayegun no jẹ́ mo gbé fún mo ń try fún mo gbé fún gidi mo gbé fún gan mo gbé fún 25 times because kò ń fi ojú pa mí rẹ́ tó bá ti rí mi lẹ́yìn iṣẹ́ mo pé ọkùnrin obìnrin wà tán ní wọ́n gbà lọ́tún gbà lọ́sì gbà níwájú so gbogbo mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹni tí mo dárúkọ àti tí n bá rántí ẹ má fi ṣèbínú ṣe pé mo wà lórí ètò lọ́wọ́ ni ẹ má bínú sí i. ẹ bá mi fi orin dágbére ń pé ó ti di ọjọ́ mi ọjọ́ rẹ̀. wàlẹ̀ àgbẹ̀ mọ́tò fọ́mà láì gbọ́ràn òjò mi pa serious kàkà kò ṣe thank you òyìnbó ló fi sẹ́nu ó ní kí n kọ́ mọ́tò ó ní kí n gẹ́ràwé mo wá ń fún lésì ìṣẹ́wọ̀ mẹ́ni tó dúró ni ó mọ̀ṣọ́lá Sandoka tó bá mẹ́ni tó dúró ni wàá tí ẹ̀kọ́ rẹ̀ wá kó sínú mọ́tò èmi Fuji Sandoka wálé super Fuji champion Vaiman Sandoka ni Yoboro Yobosin. Bàbá wa nìyẹn àgbà onífújì fine boy bàbá àgbàlagbà yìí náà ti gbọ́ bọ́ ṣe mú láti ọdún tó ti pẹ́ ní Tótògó tì mí 1983 wọn kọ́ sọ pé wọ́n ṣe rẹ́kọ̀dì jáde ṣáwọn wọn ṣe àgbà nídìí iṣẹ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi kò ní bàjẹ́ o lágbára Ọlọ́run wọn á máa lọ sókè náà ní iṣẹ́ yóò ní dàrú ẹ̀ẹ́dẹ̀ jìrọ̀ ọmọ yín ẹgbẹ́ òbí tó kù díẹ̀ sọ Ọlọ́run á bá yanjú ẹ̀ rẹ́kọ̀dì tó ń bọ̀ náà lágbára Ọlọ́run tó bá jáde báyìí hit ni ètò àgbààgbà nìyẹn pẹ̀lú bàbá wa mímọ̀ ṣé kí n máa pè yín bọ̀bọ̀ Sandoka ni bàbá Sandoka ẹ ti dàgbà ẹ̀kọ́ àyọ̀ǹgẹ̀ ni ọjọ́ wà lórí yín mo dúpẹ́ lọ́wọ́ Láwálé Tẹ̀mọ́wọ́ tí yóò wà lẹ́yìn ibi tájọ mu tàn lọ́nyà tó ń ge tó máa dán kedere pẹ̀lú Sunday ayé ọba oníṣègùn ọkàn mi náà wà níbí èmi ìjíròrò yìí là náà ni àwọn kan wà lẹ́yìn ilé ń bí náà tó jẹ́ àwọn ẹbí wa ràn mẹ́rin lè rán wọn náà wà níbí tàtọ́ ń ṣètò níbí ètò àgbààgbà lélẹ̀ kò ní bàjẹ́.